ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí àwọn alágbára orílẹ̀-èdè yìí tí wọ́n ń ṣe tí wọ́n sì ń gbà láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà ní àsìkò ètò ìdìbò ọdún 2027 ó ti fẹ́ máa dòun báyìí o. Wọ́n sì ti fẹ́ máa forí ìgbìmọ̀ ọ̀tẹ̀ náà wọ́n ti fẹ́ máa fi kó báyìí pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn alágbára àti gbajúmọ̀ olóṣèlú kan wọ́n ti ń gbèrò pé ní ọdún tá a wà yìí tàbí ó wá pẹ́ jù oṣù mẹ́rin àkọ́kọ́ ọdún tó ń bọ̀ wọn yóò máa fi ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀, pàápàá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ń darí orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí. Rántí wípé láti ọdún tó kọjá làwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò gba ti ààrẹ Bọ́lá Tinubu iná ti ń sáré kiri iná ti ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pé báwo làwọn yóò ṣe o láti lé Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027. Kódà lásìkò tí ìjọba Tinubu tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ́dún kan ìgbìmọ̀ ọ̀tẹ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀. Wọ́n sọ pé bí Tinubu ṣe ń darí Nàìjíríà kò tẹ́ àwọn lọ́rùn, pàápàá àwọn alágbára Fúlàní àti Haúsá ta ni ó ti ń kàn wọ́n lápá. Gbogbo agbára táwọn fi ń yangàn ìlú ti fẹ́ máa gbà tó ń kó fún ẹ̀yà Yorùbá ẹ̀. Ní báyìí a gbọ́ pé àwọn ìpàdé tó wáyé lóríṣiríṣi lọ́dún tó kọjá ó ti ń fìdí múlẹ̀ o. Àwọn olóṣèlú kan wọ́n sì ti gbà wípé dandan ni kí àwọn kó gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò jọ sábẹ́ ẹgbẹ́ òṣèlú kan láti kojú Tinubu. Àfi pé bíbẹ̀ ẹ̀kọ́ báwọn bá lè ṣe bẹ́ẹ̀ bí òǹkàlùkù bá lọ ń jáde nínú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ní ìlòkulò ní Tinubu yóò tún lu gbogbo àwọn papọ̀ nítorí pé ìbò tó yẹ kí wọ́n kó sójú kan inú wọn yóò lọ pọ́n yẹlẹyẹlẹ láti fi kọjú Tinubu tí ó sì jẹ́ ìrọ̀rùn fún Tinubu láti jáwé olúborí ìyẹn lásìkò ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ nínú ọdún 2027. Ṣá o, àwọn tó mọ̀ sí ìgbìmọ̀ ọ̀tẹ̀ yìí táwọn náà táwọn wà nínú àwọn tó ń sáré kiri wọ́n jẹ́ kí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ mọ̀ pé lásìkò tá a wà yìí àwọn sẹ́nítọ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC 22 senators from the All Progressives Congress APC àti àwọn sẹ́nítọ̀ 11 láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party 11 senators from the People's Democratic Party òun ni wọ́n mà ti gbà báyìí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ tuntun tí wọ́n fẹ́ fi gbéná wojú Tinubu. Ìyẹn tó bá jẹ́ ipò ṣeéṣe yóò jẹ́ bí sẹ́nítọ̀ 33 senators tí ó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí wọ́n fẹ́ fi gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Yàtọ̀ sí eléyìí wọn láwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC bíi 6 APC governors ni làwọn náà ti gbà ìgbé básìkò bá tó àwọn náà yóò darapọ̀ láti lé Tinubu nítorí pé inú àwọn ò dùn sí bó ṣe ń ṣèjọba. Tá a sì gbọ́ pé nínú ọdún yìí tàbó wá pẹ́ jù oṣù mẹ́rin àkọ́kọ́ ọdún tó ń bọ̀ ní ọdún 2026 ẹni gbogbo àwọn wọ̀nyí yóò fi èròǹgbà wọn hàn síta ìyẹn pé tí wọn yóò gbójúgbóyà láti jáde bọ́ sínú ẹgbẹ́ tó wù wọ́n láti lé Tinubu kúrò ní ipò ààrẹ orílẹ̀-èdè yìí.